Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú àṣìṣe gbọ́ yín láti kàn ní jígí alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ọlọ́pàá àti àwọn mìíràn pàdánù ẹ̀mí wọn níbi ìkọlù tó wáyé ní Aba. Wọ́n mú ọkùnrin kan lórí ẹ̀sùn pé ó gún àbúrò olólùfẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Ogun. Ẹnìkan pàdánù ẹ̀mí rẹ̀ tí àwọn méjì sì farapa níbi ìjàmbá tó wáyé ní ìpínlẹ̀ Anambra. Àwọn ọlọ́pàá ti mú ọkùnrin kan ẹni 30 ọdún fún ẹ̀sùn ìfipábálò. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọlọ́pàá àti àwọn mìíràn pàdánù ẹ̀mí wọn níbi ìkọlù tó wáyé ní Aba. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Abia ti fìdí ikú ènìyàn 6 múlẹ̀ nínú èyí tí rìpẹ́tọ̀ ọlọ́pàá kan Ṣéwù Òyìnbó, àwọn agbébọn 2 pẹ̀lú àwọn ará ìlú 3 wà. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe sọ, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní òpópónà Ngwa Mosque Junction ní ìlú Aba. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ASP Maureen Chinaka ní àwọn agbébọn náà ló ṣínà ìbọn bolẹ̀ fún àwọn ọlọ́pàá náà tí wọ́n wà lẹ́nu iṣẹ́. Ó ní rìpẹ́tọ̀ Ṣéwù Òyìnbó àti àwọn ará ìlú 3 tí wọ́n pè ní Chika Godlivet ẹni ọdún 28, Oyena Turuchi Jonah ẹni ọdún 22 àti Eniobon Godsgift Clement ẹni ọdún 18 ni wọ́n fara kọ́ta ìbọn tí wọ́n sì pàdánù ẹ̀mí wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà wá ní wọ́n ti gbé àwọn òkú náà lọ sí ilé ìgbókùúsí tí ìwádìí sì ti bẹ̀rẹ̀. Wọ́n mú ọkùnrin kan lórí ẹ̀sùn pé ó gún àbúrò olólùfẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Ogun. Ẹni ọdún 25 kan Dàda Táíwò ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ogun ti mú lórí ẹ̀sùn pé ó gún àbúrò olólùfẹ́ rẹ̀ Dámilọ́lá mọ̀mọ́ pẹ̀lú ìgò ní agbègbè Àgbàdo ní ìpínlẹ̀ náà. Àfúrásì náà ló gún Dámilọ́lá ẹni ọdún 24 látàrí aáwọ̀ tó bẹ́ sílẹ̀ láàrin wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó yá. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Òdútọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní Ọláìfẹ́ mọ́mọ́ tó jẹ́ olólùfẹ́ afurasí ló mú ẹjọ́ wá sí àgọ́ ọlọ́pàá ti Àgbàdo. Òdútọ́lá wá ní wọ́n ti gbé ẹni tí wọ́n gún lọ sí ilé ìwòsàn ọba kọ́mà ní Àgbàdo fún ìtọ́jú tí ó sì ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹnìkan pàdánù ẹ̀mí rẹ̀ tí àwọn 2 sì farapa níbi ìjàmbá tó wáyé ní ìpínlẹ̀ Anambra. Ẹnìkan ti pàdánù ẹ̀mí rẹ̀ tí àwọn 2 mìíràn sì farapa níbi ìjàmbá tó wáyé ní másọsẹ̀ Ìtẹ́jẹ Ọ̀ká sí Onitsha ní ìpínlẹ̀ náà. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ní ọkọ̀ Toyota Camry àti Ford Explorer ló wà nínú ìjàmbá náà. Nígbà tí wọ́n fìdí ìjàmbá ọ̀hún múlẹ̀, adelé alukoro fún àjọ FRSC ní ìpínlẹ̀ Anambra Margaret Onabe ní àwọn àgbàlagbà ọkùnrin 3 ló wà nínú ìjàmbá náà, níbi tí ẹnìkan ti pàdánù ẹ̀mí rẹ̀ nínú wọn tí wọ́n sì dóòlà àwọn 2 tó kù. Ó ní ohun tó fa ìjàmbá náà ní sísọ ìjánu ọkọ̀ nù. Àwọn ọlọ́pàá ti mú ọkùnrin kan ẹni 30 ọdún fún ẹ̀sùn ìfipábálò. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ti mú ẹni 30 ọdún kan Gbádégẹṣin Ọlákúnlé fún ẹ̀sùn ìfipábálò pẹ̀lú ọmọ kékeré ní agbègbè Kings Avenue, Òjòjò Abíọ́dún ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ náà. Ọlákúnlé ni wọ́n mú lẹ́yìn tí ọmọ náà jẹ́wọ́ pé ó ní àjọṣepọ̀ pẹ̀lú òun. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Òdútọ́lá fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní wọ́n ti mú Ọlákúnlé tí iṣẹ́ ìwádìí sì ti ń lọ lọ́wọ́. Oníjùbá ìlọ lórí ìròyìn Kayegbo fún ti tòní.
orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́ láti ìkànnì Jígí Alára káfíńrè pàdé o. Jígí Alára ìkànnì ìlú mọ́dúndú wá sẹ́. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ètò tó fún mi lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.